Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fọ́lọ́run ọba jùlọ akíra wa pa kó ń gbẹ akó àti lọ àwẹ̀ ọlọ́jẹ́ mi gbogbo wa rẹ́yìn oṣù o. Ìdùnnú pẹ̀lú ayọ̀ láàfi sí ọdún tá à ń wò lọ́kàn yìí gbogbo wa ò ní fẹ́ nu ìpẹ́ sí amina ya Allah. Tẹ́ bá rí previous message mi orí bàbá Mufuty ni mo ṣe lé lórí. Àmọ́ inú mi dùn pé Mufuty Diyar Mufuty wa nílùú Ìlọrin ànímọ̀ràn tí mo bá bàbá dá ó dùn mọ́ mi pé bàbá gbà. Ẹ mọ̀ pé ẹni tí ò bá mọ̀yàn tán tẹ́ bá tètè yín fún tẹ́ yín mọ́ sáọ̀ràn rú ẹni bẹ́ẹ̀ fún lẹ́gbẹ̀gbẹ́ yóò tètè yé wọn. Àló ti yé Mufuty wa nílùú Ìlọrin pé àgbákò tó wá látinú àgbákò olórí ibú tó ń jọba nínú aburú òun ni Sekiu Shitu. Ó sọ fún bàbá Mufuty àmọ́ ń tàn wíre yé bàbá ẹ̀jújẹ́ ń lé sí ṣe rí Sekiu Shitu àti ẹni tí wọ́n jọ wá bá yín ìyẹn àmùdá Yéṣùfù ẹ̀jẹ̀ sọ bí ṣe máa ń rí kó tó di pé Sekiu ó wọ èèyàn ẹ̀jẹ̀ sọ irú béèyàn ṣe máa ń jẹ́. Àní àmùdá Yéṣùfù èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni tí máa lọ nílọ rẹ̀ handicap èèyàn jẹ́jẹ́ ni ẹ̀rí bí ṣe máa kéjù ìkárù bí áńgá ibo òun bẹ́ẹ̀ ní ṣe máa lọ rẹ̀. Àmọ́jọ́ tí Sekiu Shitu fà wọnú àgbákò ìjọ náà ni àmùdá Yéṣùfù ti bẹ̀rẹ̀ àgbákò tí ń bá ká dòní olónìí ló ti di pé bí ló lè rìn sí ibi ni ò lè rìn sí. Òun àti Ustaz Jamiu tí ń jọ mánéjì ara wọn bọ̀ àmọ́ bí tí Sekiu Shitu bá ti rí i pé ó yinrin díẹ̀ eré ibẹ̀ ní mọ́ sá. Mufuty Diyar àmùdá Yéṣùfù ti dẹni yẹ̀yẹ́ nígboro báyìí o. Àmùdá Yéṣùfù dẹni yẹ̀yẹ́ nínú ayé ó dẹni tí wọ́n ń sọ ọ̀rọ̀ sí ẹni táyé ń pé bò tó yẹ kí wọ́n máa sunkún fún ni àmùdá iṣẹ́ ibi tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ní ìsìn ojú ti Sátánì lọ. A ní ẹwọ lóye Sunday Igboho ọmọdé yẹn mọ́ èyàn dáadáa lólóye Sunday Igboho jẹ́jẹ́ rẹ̀ ní lo champion rẹ̀ lọ kò sẹ́ni tó já ní ráǹkì. Àmọ́jọ́ tí Sekiu Shitu ti ẹsẹ̀ bọ́nú ilé rẹ̀ tí Sekiu Shitu bẹ̀rẹ̀ sí gbé àwọn àfáà ṣépè tó lóye wa ọmọdé yẹn mọ́ I love Sunday Igboho tí Sunday Igboho jáde pé bó ti ní kó máa lọ bú àfáà yẹn ìjọ náà mọ̀ ní tẹ́yìn ti bẹ́yìn lẹ́yìn dòbù. Bàbá Mufuty àníjọ́ náà ni tí iyọ̀ ti bá iyọ̀ tí iyọ̀ ti dà sínú ẹ̀pẹ̀ àtijọ́ ẹni ìlà yìí ló ti dé bọ́mọdé yẹn mọ́. Kọ́lọ́hun bá wa pẹ̀tù sí gbogbo aburú tí bá ń ṣẹlẹ̀ sí Sunday Igboho bàbá Dami Igboho sà àṣìṣe ní o Sekiu Shitu ò ṣe súnmọ́. Àfáà wa kan àgbà àfáà ẹlẹ́hà torí mọ̀ràn ló dé ọ̀rọ̀ ló dé náà ní ká sọ ọ́. Àfáà ẹlẹ́hà ẹni yìí ní àti Sálàfí 2020 àti Sálàfí 1990 kò sí ẹni tí ń bára wọn jà. Ìgbà tí Sekiu Shitu dé lónígbó dágbó sí méjì méjì tó kálukú ríra wọn bí ọ̀tá gbogbo wọn jọ ń gé ṣòkòtò sókè ni gbogbo wọn jọ láwọn ò ní dọ̀bálẹ̀ àwọn ò ní kíyà àwọn ni àtàwọn àti 1990 àti ti ọ̀dọ̀ arábí. A ní pé àfáà wa ẹlẹ́hà pé wọ́n gba Sekiu Shitu wọlé àbùkù bá bàbá yìí nílé àti lóko. Ustaz Àjàlá Amiru Àjàlá bàbá yìí ti ń fa bóyìnbó jẹun pẹ́ kò fọ́ lọ́wọ́ rẹ̀. Ìjọ tí Sekiu Shitu bẹ̀rẹ̀ ìlà yìí lo tí bàbá yìí ti ń kawọ́ àkàrìn tí BP bàbá yìí ti ń háì bàbá yìí fọmọ rẹ̀ sí wọn ni yóò fọmọ rẹ̀ dí yóò fi yáwó rẹ̀ dí o yóò fọmọ rẹ̀ dí gbogbo ẹni bá ń ro kúrò wá yóò fọmọ rẹ̀ dí. Ustaz fi ọmọ rẹ̀ dí tó jẹ́ ìyàwó Sekiu Shitu tóró lórí burúkú ò lè pé òun mú òun yóò níjọ́ tóun ti ń ṣépè èpè òun mú òun. Saidi tani ẹ lè náwó pépè mú tó ju ọ̀lọ́ nínú ayé èpè bá ti ikú gbóná ni Kàfáyà kú sẹ́ẹ̀ Kàfáyà kú kò tí pọ́dọ́ kò èkó sùn kò pọ́dún Amiru fò sẹ́lẹ̀ Amiru sì kú. Mufuty Diyar irun táwa ń sá fún tá a fẹ́ kó ṣẹlẹ̀ sí yín ni o ẹni Ṣàngó bá tójú ẹ̀ wọlé kò ní bá wọn bú ọba kò so. Àmẹ́nu mi dùn pé bàbá ti gbọ́ ohun tí mo wí ẹ ti gbà á. Ànírò àgbákò ni ló dé bá àmùdá Yéṣùfù ọ̀jẹ̀ǹgẹ̀ tí ẹ lẹ̀ atẹ̀mí ẹran mọ́fọ́
ẹ̀rí bí ó ṣe kánga bí ó ṣe kéjì ká sókè bí ánga ibo ẹni yìí ni àmọ́ gbà tí ò mọ ibi tí ó gbé ọ̀rọ̀ kà mọ́ ní Ṣẹ̀kíù Ṣítù fi interview fà wọlé mélòó ni ìmọ̀ rẹ̀ nínú Kùránì tí ó jókòó ti comparative rẹ̀ lọ. Ṣẹ̀kíù Ṣítù fi àgbákò fà á ó ń béèrè ọ̀rọ̀ sọ ibù Buhari bó ṣe tí wọ́n fírì ló bá yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ àjàgbé làmúdá bá ń lọ tó ní bá forí gbá gbogbo ibi tí ò yẹ kó forí sọ ó dèèyàn yẹ̀yẹ́ lẹ́ni. Mufti Diyar ẹni dèèyàn yẹ̀yẹ́ o ọlọ́run ní sọ mufti ìlú wa di mufti ìlú bomi ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ olóyè ọba Ìlọrin nìyí. Inú mi dùn pé mọ̀ràn tí mo bá yín dá inú mi dùn pé ẹ gbà á torí ẹ mọ̀ ànígbà kọ́ mẹ́ lómi ò wọlé sí wa lára àmọ́ àwọn ọmọ ìlú Ìlọrin ẹni tá a bá kóbò tó jọ ọmọ ìlú wa gangan àfìgbà tó bá Ìlọrin bá ní ẹ lọ pe àwọn ọmọ nìwá ìgbà yẹn làá tó máa dákẹ́ o. Àmọ́ tó tún sẹ́kù tí mo fẹ́ gbà yín nímọ̀ràn bàbá mufti ẹ yẹra fáwọn ṣẹgúdú jẹra ẹ màlì Fúlàní lánàá kó tó dòní. Bàbá mufti ẹ mọ̀ pé 419 làlì Fúlàní gbogbo àwọn tí bench warrant ń wá káàkiri ẹ má gbà wọ́n lálejò mọ́ wọ́n ń lọ ilé ẹlòmíì wọn tan kámẹ́rà ni. Àmọ́ ẹni tẹ́ bá fẹ́ kó dọ̀tí bá tí wọ́n sì ti mọ tí ń bẹ láàrin ẹ̀yin àti Markaz lọ́wọ́ báyìí tèmi ó sì tún gbà yín nímọ̀ràn bàbá mufti ẹnu yín mo ti kọ́kọ́ gbọ́ rí láyé pé ọ̀rọ̀ máa di ogun yín máa dọdẹ pé tọ́rọ̀ bá ti dogun tó dọdẹ tán èèyàn wá bí ogun àtọdẹ ó ṣe parí ni. Alóyè mufti ìgbà tí wọ́n sọ̀nì ẹ̀ sí àdàbíyà bàbá Kamaldeen Al-Adabi rọ̀dí Allahu ta'ala àni nǹkan ló bá wa ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ló jẹ́ mufti ìgbà tí wọ́n sọ ẹ̀ sí Markaz tí wọ́n fi lé àtàndá àfa Abibu Ustaz Fadilatu Abib tí wọ́n fi lé Mudiru Markaz lọ́wọ́ wọ́n wá fi lé yín lọ́wọ́ pé kẹ́gbà onímọ̀ ò tán nínú ilé Sheikh Adama oyè mufti ṣe èèwọ̀ fún bàbá wa Mudiru láti jẹ àmọ́ bàbá wa mufti tí wọ́n fi lé yín lọ́wọ́ wọ́n rí pé ká tó tọ́ sí mú làáfin remú ni nínú gbogbo mufti tí wọ́n bẹ nílẹ̀ Yorùbá àmúyangàn ni mufti wa nílùú Ìlọrin jẹ́ bọ́rọ̀ bá wa fẹ́ dogun tó fẹ́ dọdẹ ẹ̀yin lẹ tún fẹnu ara yín sọ pé téèyàn bá so orí ọjọ́ kan fún yín aburú mẹ́wàá lẹ́ẹ̀ fi pa orí rẹ̀ bàbá mufti ọmọ ilé lẹni tí ń bá yín sọ̀rọ̀ o Ìlọrin gèrè alimi ìlú àfa alimi ìlú tá a tóbi tá a léegun tó jẹ́ pé ẹ̀sìn léegun wa ọ̀kọ́ lóró bẹ̀ Kakaki Anobi bàbá mufti ṣe ká wá gbà pé Mudiru ti ṣe aburú mẹ́wàá fún yín lẹ́ẹ̀ ṣe lè fojú fo tó bá yẹ pé àwọn ló ṣàṣìṣe pẹ̀lú yín àbẹ́yìn ló ṣàṣìṣe pẹ̀lú wọn ìmọ̀ràn ló délẹ̀ ni mo tún ní kí n fún yín o torí inú mi dùn pé tẹ̀lé ta lákọ̀ọ́kọ́ wọ́n sáà ní bọ́ ọmọ bá ṣe bàbá ní ọmọ ní ó bẹ bàbá bí bàbá ṣe ọmọ náà ní ó bẹ̀bẹ̀ ẹ lọ sí àtúnṣe tẹ bá mọ̀ pa látúnṣe nìyí tó fi lè mú yín gba àlejò Ṣẹ̀kíù olórí burúkú ẹ̀dá mo rò pé ó yẹ kẹ́ tí wàá lè finú fíndọ̀ pé àkìtàn tí wọ́n bá ń kó sínú ó yẹ kẹ́ lè gba Markaz lọ ẹ lọ ṣàtúnṣe láàrin ẹ̀yin àti Mudiru Ọlọ́run ní dáàrin yín rú ìlú Ìlọrin ò ní bàjẹ́ o ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan o ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa Ṣẹ̀kíù Ṣítù ló dé ló dá wa àhálà sílẹ̀ sí Ìlọrin wa ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan àní ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa Ṣẹ̀kíù Ṣítù ló dé ló dá wa àhálà sílẹ̀ sí Ìlọrin wa Ṣẹ̀kíù Ṣítù ni ó ti rí àárín ẹ̀yin àti Mudiru bó ṣe rí toró rí àárín Ustaz Jamiu àtàmúdá Yusufu ló fi lọ penetrate lóru náà sí ó máa ń wo àárín Ọlọ́run àtànábì tó bá ti rí bó ṣe rí ń máa fẹ́ káàrin wọn ó dàrú Ọlọ́run bá ní ò gbà fún bàbá mufti ìmọ̀ràn mi fún yín nìyẹn torí inú mi dùn wọ́n ní fọ́ìsì mi dọ́dọ̀ yín mo bẹ̀ gbogbo ọmọ Ìlọrin kí wọ́n bá mi pín ká wọ́n dẹ̀ pín tó lọ fáà wọ́n pín lógún lọ́gbọ̀n gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ dọ́dọ̀ bàbá mufti mo dúpẹ́ lọ́wọ́ yín o àmọ́ àbùkù tó ti rọ̀ lókè dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tẹ́ bá ń gbọ́ tó ní fíìmù bá parí fíìmù wọn tán wọ́n ní ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ a ní nǹkan méjì ní ó jọ wọ́n lójú nílé wa lókè mọ́lé nǹkan méjì kò jọ á lójú nínú ẹbí wa owó àtẹni tó ní owó àtẹni tó ní torá ní definitely ẹni tó ní ò gbọ́dọ̀ jọ wá lójú ẹ pè bàbá olówó sí tòsí owó lẹ ní tí àbùkù bá dọ́gba yín owó yín ò ní wúlò mọ́ Ṣẹ̀kíù Ṣítù tó jáde tó ń pariwo pé kí làwọn ògo Ìlọrin rí fóun ṣe kí la fẹ́ ṣe fóun àtó òun mú èmi mọ̀ pọ̀rọ̀ ẹnu nítorí wọn bí bàbá ńlá kù bá Ṣẹ̀kíù Ṣítù dáa
kó gbójú jáde ìgbà tó bá jáde tá a jọ pàdé kóòtù báyìí lọ́wọ́ á tan kámẹ́rà pé ṣebí mo sọ fún yín pé tó bẹ́ẹ̀ ọ̀ ń sá fatia sá lọ́ ń sá ká ọba gbójú ẹ̀ jáde kí bàbá olówó wá rówó ná bàbá olówó mọ̀ pé tó bá jẹ́ pé pírẹsidẹ́ǹtì kọ́ńtì kan ló tì ọ́ lẹ́yìn wàláhì tẹ́yìn ò bẹ̀yìn tí ìyọ́ ò bá yọ ìyọ́ ò dà sínú èrùpẹ̀ ẹni tó bá mọ bàbá olówó rí ẹ pè wọ́n sí àkíyèsí ẹ pè wọ́n sákíyèsí àbùkù ewé ẹni tí ò ní nǹkan kan àwa gbà pé wí bẹ́ẹ̀ pé ẹ bá kí àmùdá Yẹ́sùfù tí nǹkan kan ò ní ṣe wọ́n lórí ẹ̀bi pé ẹ bá kí Ṣẹ̀kíù Ṣítù pé nǹkan kan ò ní ṣe bàbá ẹ̀yin ló kù tí nǹkan ó ṣe nu ẹ̀yin ló kù tẹ́ fẹ́ fọlá pìtàn ẹ̀yin ló kù tẹ́ máa àtẹ́ndì fọ́nẹ́rà àwọn ọmọ yín lọ́kọ̀ọ̀kan alẹ́ mi gbà pé ẹ̀ tí ì wí torí gbà tá a bá rí Ṣẹ̀kíù Ṣítù mú ẹ̀yin ẹ̀ tí ẹ̀ tẹ́sítì capacity yín bẹ́ẹ̀ ṣe tó ẹni kó jáde kẹ́ wá pè látòkè bẹ́ẹ̀ ṣe máa ń pè ẹ pè olórí orílẹ̀-èdè tó bá gbọ́ pọ́rọ̀ Ìlọrin ni tó lórí orílẹ̀-èdè bá gbọ́ wípé ọ̀rọ̀ Ìlọrin là ń sọ wàláhì yóò bí làsẹ́yìn àwọn ewa wàhálà nílùú wa o àwọn olórí burúkú àwọn gàndánù rẹ̀ sì tó wọ̀ wá láàrin àwọn àlìfùlání olórí ibú olórí aburú àwọn sáàkì ọmọ ìrandíran ọmọ ẹrú nídìílé sáàkì jẹ́ nílé álímì àwọn ni wọ́n gbé wa lé Ṣẹ̀kíù Ṣítù lọ́wọ́ bí wọ́n ṣe wá gbé wa lé Ṣẹ̀kíù Ṣítù lọ́wọ́ tó ọlọ́run ọba tó ní wá tó mọ̀ wá kó tó mọ̀ wá tó wá mọ̀ wá tó ní ká forí sọlẹ̀ sílùú Ìlọrin Àdìó bàbá ń Bàrígà Àdìó Gẹ̀ẹ́sì ń kẹsẹ́ bóde nù bàbá wọn bí òdọ́kàn wọn Gẹ̀ẹ́sì ń kẹsẹ́ asọ̀tẹ̀mọ́rù bàbá pátákò Àdìó mọ̀ Gẹ̀ẹ́sì ń kẹsẹ́ àdìgbà Àdìó jáde Àdìó yẹn nàná ẹ̀rí pé Ṣẹ̀kíù Ṣítù ló fún bàbá ń Bàrígà láàyè àti mọ̀ sọ̀rọ̀ àgbá tó lómi nínú edun gbìn bẹ́ẹ̀ bá tún fọwọ́ kàn yóò dún gbìn ní ẹ fi ní má gbẹ̀yìn ńlágbá inú lédi ìdún tẹ́ bá lóyún ní má gbẹ̀yìn tọ́dá àgbá tó lómi nínú edun àmọ́ àgbá tí ò sómi inú rẹ̀ ní dún wòhóró bíi tọmọ Síkírà yìí torí ogún ọdún tí máìmáì ti ń soge tí máìmáì ti ń wọṣọ ìhòhò làkàrà wà ìhòhò Àdìó bàbá ń Bàrígà tí ń fowó ń gbé nǹkan ṣe nínú ayé ní tipẹ́tipẹ́ ni ẹyọ̀kan Tádìó jáde ní Ṣẹ̀kíù Ṣítù jáde ẹ̀rí bó ṣe ń sọ wátawátá yóò lóun ló ní iléèwé òun ló ní gbá òun ló ń làwo ọdún mélòó sẹ́yìn lọ́dún wo sí wo a ní kan ṣàlàyé bọ́ ṣe kọ́rọ̀ jọ èrú lọ fi kọ́rọ̀ jọ wá wo ẹlẹ́sẹ̀ kan ò ní lọ láì jìyà bẹ́ẹ̀ ni asunkun sórí ó fikùn pamọ́ ni tó bá mọ̀ pé lóòótọ́ là tú ọ mú tó bá mọ̀ pé lóòótọ́ là tú ọ gbèsè ṣẹ́rí ẹ̀yin fíwáàsì ẹ̀ ẹ̀yin kill your soul member ẹ̀yin lẹ́ ń báyé Ṣẹ̀kíù Ṣítù jẹ́ ṣẹ́rí yóò fẹ́ ṣe bí akọni lójú ogun lójú yín yóò fẹ́ kẹ́rù pé nǹkan kan ò ṣeun torí yín ní fi ń táwa náà sì fi ń dúró dé gan ni ẹ torí àmọ́ kó fẹ́ padà wá kò fẹ́ lù sí yín ẹni tó yẹ kó dọ̀bálẹ̀ lórí fídíò lórí fóònù ẹ̀ kó máa sunkún pé ẹ̀yin tẹ́ ń kọ kọ́mẹ́ǹtì gbogbo ẹ̀yin máa ṣe èso tẹ́ ń wí fún mi ẹ̀ ní látúbọ̀tán flashback ọ̀ ní látúbọ̀tán be wise abiyèrè ò ní tòrò Dundidi òfò ní ògbẹ́yìn rẹ̀ olóyè kó máa sọ bẹ́ẹ̀ yẹn fún ilé ẹyọ kọ̀ọ̀kan náà mọ́ bàbá sọ pé inú gbó làwọn ẹbí rẹ̀ ó kú sí ó yẹ kó máa sọ fún báwọn torí bí tẹ́ ẹ ti òun dé ẹ̀yin rìn ẹ̀ ń yàn Kakaki rìn mò ń yàn ọ̀kan lọ máa rìn yan ẹ wo agbẹnusọ àwọn Ògo Ìlọrin ń rìn ń kaṣọ sẹ́gẹ̀ẹ́ ká tó wá wí Àdìó bàbá Bàrígà Ṣẹ̀kíù Ṣítù ò lè rìn kó yàn ẹ bá ń gbọ́ máa rìn máa yan síbi tó wù mí kó lè rìn àgbákòlẹ̀ ń kó bọ́mọ Síkírà tó bá wá fọ́n wátá ẹ wàá rò pé ó kù síbì kan tó bá pa kámẹ́rà yóò gbé fóònù ní ẹ mọ́ bá ń bẹ bàbá Bàrígà ẹ bá mi bẹ lágbájá ibà lọ tó tẹ́ kí lọ́n lọ ń bẹ àwọn oníkíjì pa á sí ọba wa ìlú Ìlọrin bàbá mi ni yín òfò lọ́ọ̀ṣẹ̀ Saheed Shittu fúnpọ̀ pé ọba ìlú wa ní bàbá rẹ bàbá tí ò bí wèrè lọ́mọ mìmọ́tàbọ̀ ọba wa ìlú Ìlọrin tí ò bí ọmọ òfò tí ò bí amúgbórí wọn mórí nídìílé wa kò bí ọmọ òfò rí bàbá lọ́ba lọ́rin ó ṣe wá di bàbá rẹ̀ bàbá mi ni ìmáàmù Ìlọrin
àwa tá a jẹ́ ọmọ ìlú Ìlọrin ọ̀rípa agbọ́n níta ká tó wá wí àwọn bàbá tó bí wa lọ́mọ wọn bí ó lòsì wọn bí díndìnrín ibẹ̀ láti rí i pé àwọn bàbá Ìlọrin ó mọ̀ gbọ́n bí ṣe ń pè wọ́n bàbá mi ó mọ̀ wọ́n pé ọ̀ọ́sì orí ibú bọ́ ṣe pé à ń bàbá rẹ̀ wọn tọ́ra àwa product wọn lọ rí tá à ń sọ̀rọ̀ yìí àwọn product wọn làdí ó bàbá ń Bàrígà gbogbo ọmọ Ìlọrin níbi tá a ní ẹ̀ka sí ẹ bá mi ṣíà ọ̀rọ̀ yìí ẹ bá mi ṣíà ẹ̀ kó dọ́dọ̀ bàbá olówó ẹ jẹ́ ó dọ́dọ̀ bàbá olówó torí kí ogun tó kó ìlú kan ọ̀rọ̀ la fi tẹ́lẹ̀ bẹ̀ anígbà tó gùn ò ní kó lu ìmọ̀ ọ̀rọ̀ la fi tẹ́lẹ̀ ara àwọn tí olórí burúkú Ṣẹ̀kíù Ṣítù yìí tó kó àgbákò bá làwọn fọ́lọ́ ń sọ bàbá l'Àbújá ọlọ́gun wọn lá ló lè ròyìn ogun Ìbàdàn ògèdè ń gbèsè sáà fún jẹ́sà kóun mi ń gọ́ níjà ẹ̀bí fọ́lọ́ ń sọ léèrè ó ní bí ọmọkùnrin bá bọ́ síta yóò ṣe ọmọ sẹ́wà láìtàláì lórí irọ́ Ṣẹ̀kíù Ṣítù alọ́ ti họ́bó ọtí ọbú tó bá lè wọnú àgànná ló kù tó bá fẹ́ mọ̀ bóyá wọ ògo Ìlọrin lè ṣe nǹkan fún ọ àtiwọ́ àti bàbá olówó ilé omi lọ́lá tí sílẹ̀kùn fólè bàbá tá a bá wá ìta fún yín tá a bá wá ìta fún yín bàbá olówó tẹ́ǹtì irinṣẹ́ èṣù lẹ́yìn tẹ́ni kó kọjú ìjà sílẹ̀ Álímì àní bàbá olówó gbó bàbá òfò tí ó fẹ́ máa ti Ṣẹ̀kíù lẹ́yìn kó kọjú sáwà Ìlọrin ẹ pìtàn ẹ fi àwọn ọmọ yín pìtàn pẹ̀lú owó rí bẹ́ẹ̀ ni alọ́lọ́run ọba ò ní dá fìdí àwọn náà kó má dá Mùsá àsìkò náà Ọlọ́run dá ayé Àbáchà Ọlọ́run gbé àgbákò tiẹ̀ bá ṣé ẹ ti lówó tábíọ́lá ni bàbá ṣé owó yín ti tó owó Abíọ́lá sówó yín tó wo Kárúnà ẹ mọ̀ ní parun ẹ mọ̀ ní parun ìparun ọmọ ní dé báyìí èèyàn ọmọ kọjú sílẹ̀ Álímì rí kó má parun àwọn kan ti jù yín lọ nínú tán wọn gbé wa kọ́kọ́ lọ́rùn nínú Ìlọrin ibẹ̀ ni wọ́n forí wa sọlẹ̀ sí adìẹ ti dáyé pẹ́ orí rẹ̀ ò tóbi ni aláìjẹun ológbò kọ́ ni òjò tájá bí wọ́n ṣe mọ níran wọn ni ẹ̀jẹ̀ tún gbà yín nímọ̀ràn mo ṣe sọ ní ìkọwọ́ ló mọ síwájú jó ìmọ̀ràn mi fún bàbá olówó ilé omi lọ́lá tí sílẹ̀kùn fólè ìmọ̀ràn mi fún bàbá tí àwọn tálíkà àwọn olòṣì ti tán nínú fámìlì rẹ̀ tó wá fẹ́ fi owó máa ja ogun sílé àfà Álímì ànímọ̀ràn mi fún bàbá tó rí tí ó rán lẹ̀ tí ó rán tó láwọn àgbákò èèyàn ló fẹ́ máa fi owó rẹ̀ sponsor fún àwa Ìlọrin bàbá ẹ̀ ní Fọlápìtàn o tẹ́ ẹ̀ bá sí mọ́ gbàtí bàbá olówó ti ń sponsor Ṣẹ̀kíù Ṣítù bàbá olówó ti ń lérí pàtó àmùdá Yẹ́sùfù mú bàbá náà ni mo bá wí o bẹ́yìn bá rò pé ẹ lè tẹ́ bàṣúbàṣú àwọn ọmọ tẹ́ ẹ bí àti ìrandíran wọn gbogbo wọn là á mọ̀ tá a bá mọ̀ wọ́n tán á jẹ́ kí wọ́n máa mọ̀ pé aburú tí bàbá wọn fowó dákàlẹ̀ ńgbà tọ́lọ́run rán sí owó sọ́dọ̀ rẹ̀ rẹ́ o ìgbà tí bàbá yín gba owó lálejò aburú ni bàbá yín fowó sponsor mọ̀ dàrú asálòótọ́ àwọn èèyàn ní sponsor àwọn Boko Haram nílẹ̀ Haúsá ó yà mí lẹ́nu nígbà tí mo gbọ́ wọ́n ní ṣèkára owó láwọn kan ní gbé owó fún wọ́n láwọn tí wọ́n ń yin bọ́ǹbù páwọn kan ní gbówó fún wọn asáwọn èèyàn kan náà ní tún gbówó fáwọn Ṣẹ̀kíù Ṣítù pé kí wọ́n máa lẹ òkúta sílé mùdírù Markaz pé kí wọ́n máa lẹ òkúta sílé ọba Ìlọrin wa ó ní òní dá fún gbogbo lè mọ́mù Ìlọrin olórí burúkú wá jáde ó ní tí mo sọ ni pé tí n bá fẹ́ bú ọba Ìlọrin mi ò nídìí àti rán yáyà ọba wa sọ bọ́ ṣe lọ́jọ́ náà àmọ́ ńgbà tó ṣe èmi ò tún bọ́ ṣe kó lè dọ́dọ̀ ọba wa lù Ìlọrin ó ní tí n bá fẹ́ rán yáyá pé kó bú ọba Ìlọrin ó ní kò èsè yáyá ni màá rán ó ní kò ní dá fọ́ba Ìlọrin kò ní dá fún gbogbo ìmáàmù Ìlọrin ó ní gbogbo wọn ò tóun tù lẹ́nu bíi sàwámà ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá ṣe special edition fọ́ba wa lù Ìlọrin ó ní olórí burúkú lẹni tí wọ́n ń kí tí wọ́n bá máa kí bí wọ́n ṣe ń kí ọba Ìlọrin yìí dákun bóun ni wọ́n ń kíyàn ní Sókótó bóun ni wọ́n ń kíyàn ní Kánò ibo ni wọ́n ti ń kíyàn tìlú wa tó dáa nágbàlájà ní fún Ọọ̀ni of Ifẹ̀ nágbàlájà ní fún Aláàfin Ọ̀yọ́ nágbàlájà ní fún Olúbàdàn ẹ na ẹsẹ̀ yín ẹ wàá na ọwọ́ yín síwájú abẹ̀rẹ̀ la gba búbú là ń kí ọba wa nílùú Ìlọrin àfáàní ìpìlẹ̀ wọn àfáàní ẹ wá wo lórí ibú ọmọ tí òré èèyàn bíi yóò wá ní kò sẹ́ni tí ń pa irọ́ òun èé pa irọ́ yóò wá bẹ̀rẹ̀ èpè ó wá gbà pé èpè ọmọ àrìn hòhò
èpè ọmọ ajá pìtìpìtì èpè já èpè ní kí Kàfáyà fọwọ́ léná olórí búsì tún dúró pé ò tí mú bàbá Kàfáyà ló kírun sí Kàfáyà lára nínú bàjẹ́ nínú ìbá inú jẹ́ nínú ìlà ìlò pẹ̀lú ìgbà fọ́lọ́hun bàbá inú òpọ́jọ́ kò pósù Ifásitì ọmọ àti Síkírá sépè ò wá já ọba hàn pẹ̀lú pọ̀ túlọ̀ bú ọba Ìlọrin ọ̀tún gbéra rẹ̀ sépè ìwọ tépè ń jà tọmọ Adébáre ń rọ́nà lọ ẹ̀wọ́ ẹ̀mí Adébáre ọ̀kan lọ́mọ àsẹ́yìn òní dúró tọlọ́run kọ́lọ́run ó kẹ́yìn sẹ́ni tó kọjú sí àsẹ́yìn òní tẹ́wọ́ sọ́lọ́run kọ́lọ́run ó kẹ́yìn ọwọ́ sí ẹ̀mí alẹ́ ní wálẹ̀ ẹ̀ ní wálẹ̀ àtònílé àtàlejò àtọlọ́rẹ àtolóko àti gbogbo ẹni tí ń lo odò tó bá gbìmọ̀ràn kà tó gbìmọ̀ràn aburú fọ́mọ Adébáre ẹni ní àtúbọ̀tán kí làtúbọ̀tán làwọn ọmọ yín ojú yín làwọn ọmọ yín ò mọ yọ lọ lẹ́yọ kọ̀ọ̀kan tọrọ kọ̀ọ̀kan báyìí lọmọ ọwọ́ yọ bunch of broom tí wọ́n bá rà yóò dì kakakaka tó bá yálẹ̀ wàá rí i pé okùn tí wọ́n fi de ọwọ́ yóò wá àmọ́ dẹ̀ díẹ̀díẹ̀ yóò wá àmọ́ yọ díẹ̀díẹ̀ bí wọ́n ṣe máa yọ lọ lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn torí lójú alátùpà báyìí bẹ́ẹ̀ lè ponú rẹ̀ ó ṣe máa pòórá ẹ mọ̀ wò pa ṣe pé ìpè kọ́ ohun àwọn bá mi nífẹ̀ẹ́ ni torí Ṣẹ̀kíyù Ṣítù tó bá mọ Kùránì ní Kùránì là bá máa fi bọ́ yó tó bá mọ àdìsí ní àdìsí là bá máa kà fún àmẹ́pẹ̀ ló mọ̀ tó bá sì mọ odù téèyàn mọ̀ náà ní ẹja fi tẹ́ nífà. àní Ifásitì wá sí kóòtù wọn ní bá ń kárẹ̀rẹ̀ la sọ̀rọ̀ sọ bótò àlọ́ ní tóun bá ti sọ̀rọ̀ àsọ tán tóun bá sọ ọ̀rọ̀ tóun bá sọ tán bọ́rọ̀ bá dogun tó bá dọdẹ ó ní ọ̀rọ̀ ìkan náà lòun sọ tóun tún fi tún ọ̀rọ̀ tóun bá bàjẹ́ ọ̀rọ̀ lòun tún fi tún ṣe ẹ̀rí pásọ̀ sọ́tọ̀ ọ̀rọ̀ ló mọ́ ọmọ Síkírá Ṣẹ̀kíyù Ṣítù Ṣẹ̀kíyù Dàjáàl Ṣẹ̀kíyù Ifásitì ọmọ olórí ibú Síkírá ọ̀rọ̀ àsọ̀ọ̀sọ tán ẹ̀rí pọ̀rọ̀ ló sọ ní òrí fi tún ọ̀rọ̀ ṣe mọ́ yìí àní ọwá sí kóòtù wọn bá tó bẹ́ẹ̀ gbójú ẹ̀ jáde gbogbo lérí aláǹgbá ojú dọ̀bálẹ̀ lọ gbogbo ìdọ̀bálẹ̀ lọ wà yóò bá ní kú sílé is better than kú sí títì èbó ní kẹ́yìn ó kú lé ó bẹ́tà kó kú sójú títì wo kú tó pa Kàfáyà ìyàwó rẹ̀ sì lé pé òun ọ èpè ń jà ọ wá mọ̀ ẹnìjọ́ tí wèrè bá ti mọ̀ pé òun ya wèrè ìjọ́ náà ni wèrè ara rẹ̀ ti sán bàbá wo ní Kìjìpá inú mi dùn pé gbọ́ ìmọ̀ràn mi ń ló ní Kìjìpá ní Ṣẹ̀kíyù Ṣítù ò tó bẹ́ẹ̀ gbogbo control damage tó fẹ́ mọ̀ ṣe àbí gbogbo damage control tó fẹ́ máa jáde pé òun dìfẹ́ǹdì oníkìjìpá lẹ́ni ibi wọ́n lọ sọ̀rọ̀ Àfà Aládò Ọlágbà Tìjàníyà ni olóyè ọba ìlú Ìlọrin ni tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ a sì wo ìgbà tí wọ́n fi oyè jẹ́ a rí pé gbogbo àwọn tó wà ń bẹ̀ ò ṣe Tìjàníyà lẹ́yìn bàbá wa Mufuty ọní máa ń mú ìyàwó rẹ̀ káàkiri ibi tó bá ti fẹ́ ṣe wá sí Ṣẹ̀kíyù Ṣítù ọ̀ní látúbọ̀tán àfi Mufuty wa tayín fún yẹn o sì lọ lẹ́rìí tó dájú lọ́wọ́ tó bá gbé ọ̀rọ̀ Àfà Aládò jáde ọ̀ní látúbọ̀tán tó rọ pálówe gbogbo wa la sì mọ̀ àmọ́ra wa tán nílùú Ìlọrin gbogbo dámọ́dàmí gbogbo tùràkì gbogbo sàràkì gbogbo lóyè ọba Ìlọrin pátápátá tó ìdórí Àdìó bàbá ń Bàrígà àwọn tọ́ba Ìlọrin tún wá endorse tí wọ́n á ní kí ìmáàmù Ìlọrin ó tún lọ present certificate fún ibẹ̀ bá ti rírì ìmáàmù ìlú Ìlọrin ọba Ìlọrin lẹ́rìí ṣéwù là mọ́ kí gbogbo wọn bẹ́ẹ̀ bá rí Mufuty wa ṣéwù là mọ́ kí gbogbo wọn àní ẹ̀mí Adébáre ọ̀kan lọ́mọ abọ́ba ìlú wájú kọ ọba Ìlọrin ló endorse as Lizanul Ulama olóyè ọba Ìlọrin ní gbogbo wọn mo ṣe sọ lọ́jọ́ náà nìyẹn wọ́n wá lẹ́nìkan ní wọ́n èso olóyè ọba Ìlọrin mo nítọ̀ ọmú ti lé bàbá tiẹ̀ wá kárí mú lé bàbá rẹ wá tó jẹ́ pọ̀ ọba Ìlọrin ló jẹ́ ló ń tẹ̀ kí ẹ lọ gbé fún ọba Ìlọrin pé Ọlọ́run dífá dé fàárí ó fọ́rí àní ọjẹ́ kí fàárí ó mọ́ fọ́rí agun tẹ̀tẹ̀ Kakaki Anobi ake kàkà kọ́ lọ́rọ̀ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ọlọ́rẹ gbogbo ẹ̀yin tẹ́ ń fún àwọn tí ò ní abana ọlá ṣéwù iná ò ní tánwó yín o MC Musliu MC Baba Abeji happy birthday to you in arrears bàbá wa akéwù gbàgòdò ọmọ akéwù gbẹrú bàbá àìsàn oníṣẹ́yìn kò ní sí àwọn ọmọ yín àbùkù oníkàyín kò ní kankan ní yín lókè lókè lọ́wọ́ afúnigbé ẹ̀ ní wálẹ̀ Àdìó rìtádọ̀ bàbá ń Bàrígà ẹkú náwó ọ̀nà àwẹ̀ ẹkú náwó àyìn àwẹ̀ ẹkú nára sínú ògo Ìlọrin
ó ti yé gbogbo everybody pé Àdìó ní fìnánsì wa pé kábùkù ó mọ̀ kan ọba Ìlọrin, Aládìó ní fìnánsì Ògo Ìlọrin pé kó mọ̀ dípá àbùkù ó kan àwọn àfáà wa. tó jẹ́ fún bàbá wo ní Kíjìpá nímọ̀ràn nìyẹn, tó lórí bú wá fẹ́ kọ́ yín pé kò yẹ kẹ́ pé àwa Ògo Ìlọrin pé ẹ parí ìjà, àní máa fẹ́ yé síbi tí bá ń dùn ni, ó fẹ́ ká dojú ìjà ká dùn ọkọ̀ Mufuty wa, èdè òsì ní mú wa, alẹ́ fún òní fún àìdè onídìá subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamun alal mursalin alhamdulillahi rabbil alamin. Kakaki Anobi akékaka fọlọ́rọ̀ gbọ́, àníbọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ńlá kú ọlọ́rọ̀ ó ṣe masha Allah aula wala quwwata illa billah.